ẹ̀já tún gbọ́ voice note yìí lórí bí obìnrin ṣe lọ bá àwọn kan pé kí wọ́n bá òun pa ọkọ òun ẹ̀já gbọ́. sáìdì bo lẹ́wà. àwọn tó gbéṣẹ́ fún ló ń béèrè pé sáìdì bo ni wọ́n wà yìí tí wọ́n fẹ́ tírèsì ọkọ rẹ̀ lọ. sáìdì bo lẹ́wà. rárá sáìdì bo lẹ́wà. inú wo èrò yìí. ẹ gbọ́ voice note yìí níbi tí obìnrin yìí pẹ̀lú àwọn tó ní kán lọ pa ọkọ òun níbi tí conversation ti ń wáyé láàrin wọn ẹ sì máa gbọ́ báṣìírí ṣètú níbi tí conversation ti ń wáyé tó ń sọ plate number mọ́tò ọkọ rẹ̀ pé kí wọ́n má lọ ṣi mọ́tò míì tako. kí ló fà á tí a gbọ́ pé òun pẹ̀lú ìyàwó rẹ̀ fẹ́ rán àwọn apààyàn sí àwọn apani èwo ló hàn sí nínú ọ̀rọ̀ náà. èmi náà mọ ohun tó fà ó yàtọ̀ sí pé mo gbọ́ pé yẹn ń fẹ́ ọmọ kan. ìyẹn ọmọ yín. ìyẹn ọmọ mi ó ń fẹ́ ọmọ mi ọkùnrin ó ń fẹ́ ọmọ kan ọmọ yẹn ìgbà tó dẹ̀ ti ń fẹ́ ló ti ń bá fa wàhálà. tó wà nílé ló ti ń bá fa wàhálà wọn bá rí pé kò dẹ̀ kí n ṣe kó dìde òun pé kó fẹ́ yàwó kò fún ní ìfọ̀kànbalẹ̀ rárá. ẹ̀rí pọ̀ máa fi ẹ̀rí mẹ́ta lẹ̀ nínú bí 18 recordings máa ju mẹ́ta lẹ̀ máa tọ́jú 15 sọ́wọ́ torí àìbá àmọ́ ẹ̀rí tí màá kọ́kọ́ fílẹ̀ torí arákùnrin yìí fẹ́ràn ìyàwó rẹ̀ ẹ jẹ́ kí n sọ kankan fún yín a nílò pápẹ́ obìnrin o bá a ṣe ń sọ yìí ẹ̀yà mọ́tò kan tí wọ́n ń pè ní fẹ́ǹsà ló rà fún ìyàwó rẹ̀ níyàwó ń gùn tí mo fojú rí ni o ìyàwó ń gùn fẹ́ǹsà bàbá rẹ̀ ń fẹsẹ̀ rìn ìyá rẹ̀ ń fẹsẹ̀ rìn bàbá ń gun ọ̀kadà káàkiri lóòótọ́ ọ̀rọ̀ ìfẹ́ lórí bẹ́ẹ̀ torí mo sì máa mú voice note kan wá níbi tó ti ń sọ pé òun ò lè fọ̀rọ̀ ọkọ òun yìí ṣeré òun lò òun mọ tó òun rí lára rẹ̀. máa kí wọn lọ́bàdà ọkọ nígbà tásìkò bá tó máa fi ẹsẹ̀ kan dúró ní támáàkì lókè léwó. arákùnrin kan bẹ arákùnrin tá a wí támáàkì ló ti ń ta fóònù à ń bàlẹ̀ ló kọ rẹ̀ àwọn mi máa ń pè ní bíṣì ẹni àdá rẹ̀ bá jábọ́ sínú wàákà àwọn àgbàlagbà ló ń kọ́ ni ó mú lọ́rọ̀ arákùnrin yìí ẹni ayé ń ṣe kì í tètè fúra wọ́n ṣe o. àdúgbò kan tí wọ́n ń pè ní ẹlẹ́ja àdúgbò kan tí wọ́n ń pè ní ẹlẹ́ja ibẹ̀ ló ń gbé pẹ̀lú ìyàwó rẹ̀ tí mo pè ní Islami alẹ́ kan ọmọ méjì ni wọ́n ti bí fúnra wọn ọ̀kan náà ọmọ wọn ni wọ́n sọ ní Aisha. ẹ gbọ́ gbàǹkan gbè ẹ gbọ́ àwọn ẹni tó bá ń ṣèkà ọba mi Olódùmarè nílé ayé yìí ò ní ṣèkà èèyàn torí gbogbo àwọn tí wọ́n ń ṣèkà mi lọ́lọ́wọ́n ọba mi Elédùmarè ń jẹ́ ń kápá wọn. arákùnrin àǹbàlẹ́ tá a túmọ̀ sí Bashir tó wà ní támáàkì lókè léwó tó ń ta fóònù gẹ́gẹ́ bí n ta àgbọ́ kò sójú mi wọ́n níyàwó rẹ̀ tó fẹ́ yìí a máa hu àwọn ìwà kan àwọn ìwà tó ń hù kò kàn mí mo rò pé òun ló fà tọkọ fi lérò pé n tó kàn ní kó wọn tó fẹ́yàwó kejì ló bá ń fi arábìnrin kan tó ń pè ní Lára Mọ́níkà kí ni o mọ̀ pé bó o ṣe ń gbẹ nísìn ó máa mi rí jégéjégé àbí Islamia àwa ò sínú ẹni tó lè rán ayákìlá sí o báwa náà ṣe ń sọ nǹkan kan kò gbọ́dọ̀ ṣe nílé iṣẹ́ rédíò mọ̀lẹ́bí kò sì sí tó gbọ́dọ̀ ṣe mí àmọ́rú ìwà tó lè hù lèmi náà ó ṣe submit petition títí ọ̀túnla torí gbogbo kò sì sí lọ́wọ́ rẹ gbogbo ìlérí tó tún lé kálábẹ́lẹ̀ alẹ́lẹ́ yóò lè gbọ́nà àfi ká mọ bá ṣe tìdélé ńlá kíjọba ó fọwọ́ òfin mu. ẹ̀rí pọ̀ máa fi ẹ̀rí mẹ́ta lẹ̀ nínú bí 18 recordings máa ju mẹ́ta lẹ̀ máa tọ́jú 15 sọ́wọ́ torí àìbá àmọ́ ẹ̀rí tí màá kọ́kọ́ fi lẹ̀ ẹ gbọ́. afẹ́yàwó lé ẹni a ò fẹ́yàwó lé ẹni ṣe lè di ogun ó ṣe lè di oníkáfẹ́ pani ó ṣe lè di káfẹ́ máa fi mú fínlẹ̀ pé ṣé ìyàwó tí wọ́n fẹ́ lémi ti lóyún ó ṣe lè di ká máa mọ̀rọ̀ ẹni lọlé babaláwo ó ṣe lè di ká san owó fún alágbàpá pé ẹ bá ń pa ọkọ mi èmi máa mẹ́rin wá lọ́rọ̀ arábìnrin yìí torí orúkọ òṣì nǹkan lọ́wọ́ ara rẹ̀ mo sì sọ lánàá fún ẹ̀gbọ́n wa kan mo ní tó bá bọ́ lọ́wọ́ yín kò lè bọ́ lọ́wọ́ ọmọ Nàìjíríà arábìnrin yìí lórí wípé ó mọ̀ pé ọkọ òun ti ń fẹ́yàwó lé òun òun ló bá lọ sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan mo rò pé ó sọ fẹ́lẹ́ yìí kò ṣe dúró wo ìyóhun bá ó bá gbẹmọ́ra wọ́n bá kẹ́ oníṣègùn kan
voice note àkọ́kọ́ ni wọ́n bá pe oníṣègùn kan òun pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ ni o ọ̀rẹ́ yìí mo sì máa dárúkọ tiẹ̀ náà nọ́mbà rẹ̀ ti wà lọ́wọ́ ó sì máa gbẹnu sí máìkì o kì í ṣe lọ́dọ̀ Oríyọ̀mí nìkan ni ẹ gbẹnu sí bí ẹ tún gbé sí Ìbàdàn Wednesday tàbí Thursday lórí Oríyọ̀mí ní kí n pe òun àwọn tọrọ yìí kàn lọ sọ́dọ̀ Oríyọ̀mí torí afẹ́kọ̀rọ̀ yìí kó gómìnà kó dọ́dọ̀ IG lókè lọ́hùn ẹja gbọ́ first stage rí kó tó kan pé ẹ kàn lọ bá òun pa ọkọ òun ẹja gbọ́ ńgbà tó ń pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n pe oníṣègùn mo mọ oníṣègùn ṣùgbọ́n ìyìn tí ì ní dáa kan bàbá tí wọ́n tẹ́ ẹ bá pè mí ó dáa ṣùgbọ́n táwọn èèyàn bá lọ mọ ohun yín tó bá bí wá á jẹ́ kó mọ̀ pé ẹni tẹ́ ẹ bá ti ń ṣerú rẹ̀ tẹ́lẹ̀ wọn ò ní fi irú ẹ̀ lọ́yún ó yá mo bàrà kan. bẹ́ẹ̀ni. ọ̀rẹ́ islamia òun pẹ̀lú islamia ni wọ́n wà báyìí wọ́n wá ń pe oníṣègùn ó yá ẹ̀gbọ́n tí wọ́n ń sọ. wọ́n tẹ̀ ti wà lẹ́nu ọ̀rọ̀ yẹn kódà ní tẹ̀ gbọ́dọ̀ sílẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ kí ni wọ́n fà ní pé tó bá dọ́kùnrin bá tẹ̀ bá fẹ́ yàwó ṣé ó máa sọ confront àti ó tún máa wà lẹ́nu ẹ̀ ti pẹ́ débi pé ó máa affect ẹ̀ tó wà nílé gbogbo kan tó ṣe fúyàwó tó wà nílé ló ṣe fún ọmọ yìí kéré dè lọ́mọ yìí bẹ́ẹ̀ ni ó náà ti ìhun fóònù ló ń tà ó ní pé nítorí ẹ́ ó dàbí bí ọmọ yahoo. wo débi pé ó ti nà ìyàwó lé láì mọ ìgbà àwọn náà ti wà lẹ́nu láti lọ́dún mẹ́rẹ̀ pé àwọn náà ṣàlàyé fún yín ó náà ti nà òun títí báyìí ó ti nà òun jọ̀kọ̀ sọ́rọ̀ ṣùgbọ́n ọ̀dọ̀ kò tó ọ̀nà òun torí ọmọ yìí náà ọmọ kọ̀ṣọ́ yìí náà tó dẹ̀ ta fún pé nígbà kan tẹ̀ ti jà tó kẹ́rù wà ní tó bẹ òun pé òun fẹ́ mọ́ òun dẹ̀ tó dé àwọn ìgbà yẹn àwọn náà ti relax lẹ́kọ̀ọ́ ti jáde tó yọrọ̀ ṣẹ́ mọ́ tó lọ òun náà ti lọ wá kún rìn ẹsẹ̀ tó dẹ̀ mọ̀ nǹkan tó ń rí lára ẹ̀ ẹ kó bá yín sọ̀rọ̀ fúnra wọn. islamia gbogbo ètò ẹ bá dóhùn rẹ̀ mọ́ mo sì máa sọ orúkọ ilé iṣẹ́ rẹ̀ bí o bá tẹ Ọlọ́run ó lọ kóòtù ni o evidence ló provide o kó evidence wa náà jáde àwọn tó kó bá pọ̀ lórí ọ̀rọ̀ yìí fẹlẹ́njẹ rẹ̀ mọ ibi tó ṣe sí o mọ ibi tí ó ṣe sí ẹni ṣe fún ọkọ ló ṣe fún kíní kan ẹja gbóhùn tiẹ̀ ẹja gbóhùn tiẹ̀. Hello sir, ẹ káàsán sir. ẹ káàsán gbogbo ní nǹkan. ó ti pẹ́ sà. bímọ bẹ́ẹ̀ náà lọ ti ṣàlàyé bímọ bẹ́ẹ̀ náà lọ ti ṣàlàyé yẹn ó ti mú notice ní pé 2021 ló ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ ọmọ yẹn tí mo ti mọ̀ tí mo dẹ̀ gbàdọ́ mi mo filẹ̀ mi kọ́kọ́ sọ̀rọ̀ gbà tó di 2022 tí mo wá rí pé ọwọ́ tí ẹni yìí ń gbé ó ti ń gbé kọjá ọwọ́ kòkò tí bẹ́ẹ̀ fẹ́ ṣe ọkùnrin máa ní girlfriend ó ti ń gbé kọjá pé èèyàn ní girlfriend kò ń ṣe òun nìkan ló ní girlfriend náà pọ̀ wọ́n sì tó bí mẹ́ta o bí mẹ́ta ni wọ́n kódà single mother ọlọ́mọ méjì kan náà wà láàrin wọn ṣùgbọ́n ọmọ eléyìí ló wá di pé tọ́wọ́ bá ti ṣẹlẹ̀ nílé báyìí bíi kó máa bìyàn owó èèyàn bíi kó máa sọ kíní ìṣàkóso kan wò ó àjà lórí ẹ̀ àbá àṣedánwò wọn kú kódà wọ́n tún pe family ìpínlẹ̀ lórí wọ́n nìyẹn òun fẹ́ náà nìyẹn wọ́n bá fẹ́ ń pọ̀ ṣé òun bú lọ ẹni bọ̀ ní wàhálà òjò títí ìgbà tó tún yá tó orí ẹ̀ tún wálé ó tún di láti ẹ̀ wọ́n jọ jà mo ṣáàrí tó kẹ́rù wálé lára November yẹn ó kẹ́rù wálé November December ó kẹ́rù wálé tẹ́pẹ́ létí ẹ̀ sinmi ẹni tí mò ń sọ yìí tọ́wọ́ ẹ ọmọ yẹn bá ṣe tọ́wọ́ bá ṣẹlẹ̀ nínú báyìí tọ́wọ́ orúkọ ọmọ yẹn bá jẹ́ lè bóyá àtọ́wọ́ àwọn àdá ó máa lù mí nínú tí ò ṣe kékeré ni ó máa lù mí torí ọ̀rọ̀ pé mo ṣe máa bú mo ṣe máa tọrọ ẹ̀ kò ní fún wa lówó ní ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta kò ní fi ìfọ̀kàn lẹ̀ lé màmá rọ́ọ̀fẹ́ màmá ṣe tèmi fáwọn. ẹ ṣùgbọ́n ohun tí oníṣègùn yóò béèrè o yóò máa béèrè pé kí lorúkọ ọkọ rẹ̀ òun yóò béèrè orúkọ ìyá rẹ̀ ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ náà ẹ̀yin oníṣègùn tí ẹ̀rù àtúbọ̀tán ẹ̀yin náà sì bímọ obìnrin kò wádìí pé fún mi ní nọ́mbà ọkọ rẹ̀ òun kò wádìí òun fẹ́ ṣe ògùn tiẹ̀ bàbá ń kálò ẹja máa bá a lọ. bàtàgbára mi bá gbé fáwọn ọmọ mi ìgbéyàwó ìkìlẹ̀ ń ṣe pé bóyá ó ti ń fẹ́ fún tó ṣe bẹ̀rẹ̀ sí ní fẹ́ ní 2021 marriage wá sí pé 11 years báyìí kó tó wá di pé ilé ìlú tó wá wọ̀ yìí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fà àdẹ̀pá lòdì November aláàfin ọ̀hún ilé ti ẹ̀ sọ ilé rọrùn gbàtọ̀ jáìn ó bẹ́ẹ̀ ní ẹ̀yìn ìpè ẹ̀mọ́ sọ tó ń ṣe ní ìṣèlú lè ṣe jẹ́ òun náà fún ìṣe ẹ̀rọ tán ọmọ yẹn ìgbà kan àgbọ̀n ìkókó bá bá a sàkùn ẹ̀rùn ìfẹ́mọ́ ìmọ̀ṣẹ́ gbà fún pẹ́pẹ́ létí ẹ̀ ti wà fún ìfún ní ìtumọ̀ bó ṣe jẹ́ láti fẹ́ bírí báyìí láti ṣe kò sí báyìí
kọ́kọ́ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó tún wá wà lẹ́yìn ẹ̀ bá tó tún gbé dé bá ó le jù ó le jù ìdí ẹsẹ̀ ń pé àti kọ́kọ́ ń sọ̀rọ̀ pé àtúráwù náà ní àlè travel àlè lẹ́pọ̀ kan àlè tí bá kan àlè ṣàgbọ̀n kan ó ṣàpadà mú lọ travelling wò fọmọ yìí wọn àti ẹ̀ǹfẹ́ on plan wọn fẹ́ travel wọn fẹ́ gbọ́ I would like that. Ìṣe wàá ṣe kọ̀ọ̀kan mú mi débi pé ọmọ mi nítorí títí ẹ̀ ó jọ púpọ̀ nínú ibi tí mi àti ẹ̀jọ́ ń gbé ó kó síbòmí. Lórí ọ̀rọ̀ ọmọ yìí láti gba ẹni tí ń fẹ́ ẹnu ó kó síbòmí. Ẹnu last week upper last week bíi 2 weeks ago mo wá rí pópó kó tún lọ bí introduction wọn lọ ṣe yẹn bẹ́ẹ̀ ni sà. Lórí ọ̀rọ̀ ọmọ yìí tó jẹ́ pé ẹni tí ò tí ì wọlé gan tó jẹ́ pé ìjà gidi ni mò ń ṣe lórí ọ̀rọ̀ tí ò tún ní fún wa ń tẹ́ ń kọ́bọ̀ àwa ń wò ó fún mi ní bóyá jẹta àbánu bóyá jẹta bóyá àná mi bẹ̀rẹ̀ àwọn à ń sọ̀rọ̀ pé ìyàwó méjì gbà kan tẹ́ pé ọkọ lé máa máa tírìtì ìyálé ẹ̀ fún obìnrin bá àgbọ̀n wọn á ní ṣẹlẹ̀ bíi pé kò dá báyìí mo ṣáà tún fi ń ṣàkàwé pé kí n lè pẹ́ ó ní òun fẹ́ náà nìyẹn tó bá tó gbé òun fẹ́ yàwó méjì tó òun ti gbà lọ sí kò lé mo lọ nìyẹn sí tó pọ̀ mi I was like ẹbí náà tẹ́lẹ̀ ṣá fún ìdẹ̀ mi ṣá òpó ìṣòro kàn já mi lẹ́nu ó pọ̀ ń já mi lẹ́nu nípa kàn lè lọ ń sọ̀rọ̀ yìí ṣá ẹ̀mọ́ kí èèyàn máa sọ̀rọ̀ lọ́wọ́ dájú lọ́wọ́ pé kí èèyàn dájú ó pọ̀ ń já mi lẹ́nu nípa tí òun lè lọ ń sọ̀rọ̀ yìí ń gbé mi ti wà ń bẹ̀ báyìí ètò tiẹ̀ wá ọwọ́ tó gbé dé ní ìlú ìta ẹ̀jẹ̀ wá lọ burúkú ó lè tí ò ṣe kékeré kò sí bí tí mi ti dé kò sí nǹkan tí mi ti ṣe gbogbo tí kò tí mi ti ṣe ọmọ yìí ò jáwọ́ kò jáwọ́ báyìí bóyá wà ẹ́ ọmọ olówó lọmọ yẹn náà. ní ìmọ̀mọ́ ọdún tó jẹ̀bọ̀ mọ̀ pé ètò orí ló ń gbé àwọn fámìlì ẹ̀ ń gbé tí ó ti wá gbalé fún ó ti wá gbalé fún títòsí níbà ètò orí gangan ní ètò orí ló gba ṣọ́ọ̀bù wọn sí nítorí ní ibi iṣẹ́ ní àwọn pẹ́yẹ̀ntì ẹ̀ ń gbé ó tó wá gba ṣọ́ọ̀bù fún síbí báyìí àmọ́ lọ́wọ́ ilé ìbáyìí ó wá nira àtẹ̀yìnwá lọ àtẹ̀yìnwá ṣe bó ṣe ẹ̀sìn wálé wá sùn eléyìí kò tẹ̀ wálé wá sùn mọ́ rárá kò wálé wá sùn mọ́ àjẹ amú èmi nìkan mo dá bùkátà àwọn ọmọ ṣe tó bá wọn ló ń filẹ̀ àtẹ̀yìnwá òde ẹ̀dí ẹ̀dí ìlú tó iṣẹ́ wá rí sí ìsìn ó lè bí ẹni pé ó lè dàbí ẹni pé ìgbé ayé mọ́ wọ́n àwọn pé níjọ́ tó ti ń fẹ́ obìnrin gan olúmi o ìtìlẹ̀ ń tọ́lọ́ olúmi fóbìnrin o ìbá ti mọ̀ pé ó ní girlfriend báyìí ẹ máa ní ẹ̀rù òfẹ́ àwọn ọ̀rẹ́ lásán àwọn kìnnì kan màdà sí ọ̀pá màdà sápara ó tán ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ọmọ ilé tí bá mẹ́nu bà pé ṣùgbọ́n tó lè ń ṣe ìjọ lè já báyìí tó bá mú mi báyìí àlùpà àtọ̀fíṣà tí bá fi lè mọ̀ mi lórí ọ̀rọ̀ ẹ̀. ẹ̀wọ̀n ẹ̀jọ́ nínú ìwà àìmọye nǹkan mo ti ṣe ipá mi jẹ̀ sí fún tó lè fi tó mọ̀. Kò ní súwà kò ní rẹwà gbà wá gbà gbogbo nǹkan tá a bá ṣe á bọ́ sí bá a ṣe ń fẹ́ á bọ́ sí. Kí lorúkọ ọ̀gbẹ́ni ọkọ yìí? Ambali lorúkọ ẹ̀. Ahmad. Ambali Wúlábí. Ambali Wúlábí. Tẹ́ẹ̀sì èsì rí. Ṣé àmọ́ orúkọ obìnrin yẹn náà? Bẹ́ẹ̀ ni mo mọ orúkọ ẹ̀. Ọmọlára Mọ́níkà Ọmọlára. Láì náà dẹ̀ fẹ́ orúkọ yìí. Bẹ̀rẹ̀ wá jẹ́ pé orúkọ mi lè léyìí o. Orúkọ tèmi lè léyìí o. Orúkọ kọ́ mi rẹ̀. Orúkọ tèmi yẹn. tó ẹ̀mọ́ ìjà ṣe tán bóyá oògùn tí oníṣègùn ṣe farabẹ̀rẹ̀ yìí ẹ gbọ́ bí àṣírí ṣe tú àwọn voice note tẹ́ ń gbọ́ yìí kábíyèsí ọba mi olódùmarè tó bá ṣe tó àti tú ẹ̀dá láṣírí ìwà ìkàtẹ́dà ń hù ẹ̀dá lè ti hu àṣírí mi ìpamọ́ lógún ọdún ọjọ́ tí ó bá tú wẹ́rẹ́ ntọ́lọ́wọ́n bá fi ń jẹ́ àdìtú nù ẹ̀dá tí ò bá mọ̀ yìí pé àṣírí tí ó bá tú wẹ́rẹ́ ni ó mọ̀ tú tí wọ́n fi dàgbàdògbò pẹ̀lú àṣẹ ọba mi Elédùmarè tó èèyàn lè bá mi níbi ìwà míì dọ̀bálẹ̀ ọmọ dàgbà kábà wí òtún sí mọ́ lórí pé ẹni tó ṣe ikú díẹ̀ káàtó ẹ pé mọ́ṣẹ́ mi ni à ń bọ̀sibọ̀sí kò sí tí mo ṣe tí etí kejì ò gbọ́dọ̀ gbọ́. arábìnrin yìí wá fi mọ sọ́dọ̀ oníṣègùn tó lọ kò fi mọ sọ́dọ̀ oníṣègùn tó lọ o
bóyá wò ó pé orúkọ obìnrin tí wọ́n ní kó wọ́n mú wá bóyá kò rí rìsọ́ọ̀tì ó wá dúró ní dúró pé kó wọ́n pa ọkọ èmá sì mú proof wá ni mo ṣe ní tí ò bá tẹ́ lọ́rùn kó lọ ilé ẹjọ́. ẹ bá wa share program tálẹ̀ òní nínú 18 voice recordings tí mo ní lọ́wọ́ tó jẹ́ gbàǹkangbè máa ju mẹ́ta lẹ̀ tó bá wá di lọ́jọ́ mẹ́jọ máa ju bí mẹ́fà lẹ̀ tó bá wá dọ̀sẹ̀ tọ̀hún tárábìnrin yóò bá wá pẹ̀lú ọkọ rẹ̀ àtàwọn tọrọ kan máa wá fọgbà yọ̀gà rẹ̀ pátápátá ẹ̀ láṣẹ ọba mi lédùmarè. arábìnrin wa lọ gbéṣẹ́ báwọn assassin ni o báwọn ọmọ ọ̀tá ni o báwọn kankan ni ìbéèrè sì wà lórí ẹ̀ mo sì dẹ̀ máa sọ bí àṣírí ṣe tú ẹja gbọ́ voice note yìí àwọn voice note tẹ́ ń gbọ́ yìí àwọn security agency gbogbo àbí àtàwọn paramilitary kindly take note of all these voice notes. bẹ́ẹ̀ni ẹ̀ka judiciary nípínlẹ̀ Ògùn both federal and state ẹ bá wa take note ó ṣe ṣe kọ́rọ̀ òde ibi tí wọ́n ṣe máa lọ print ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gbogbo àwọn numbers tí wọ́n fi make àwọn calls I have it all. ẹ̀já tún gbọ́ voice note yìí lórí bí obìnrin ṣe lọ bá àwọn kan pé kí wọ́n bá wọn pa ọkọ òun ẹ̀já gbọ́. sáàdì bò lẹ́wà rárá sáàdì bò lẹ́wà. ẹ máa tún voice note yẹn gbọ́ you will start our afresh. àwọn tó gbéṣẹ́ fún ló ń béèrè pé sáàdì bo ni wọ́n wà yìí tí wọ́n fẹ́ tracy ọkọ rẹ̀ lọ. Mubarak ìwé mọ̀ jẹ́ please be vigilant there mi ò fẹ́ ṣíṣílẹ̀kùn lọ ṣíṣílẹ̀kùn mẹ́tò wà ń bẹ̀ wọ́n tell the person to be very very vigilant please. tó àwọn tó lọ gbéṣẹ́ fún pé kí wọ́n lọ yanjú ọkọ òun ẹ̀já gbọ́ kan ó kéré nínú conversation tó bá wọn sọ ẹ̀já gbọ́. sáàdì bò lẹ́wà rárá sáàdì bò lẹ́wà inú wo èrò yìí. voice note tẹ́ ń gbọ́ yìí arábìnrin ti gbéṣẹ́ fún àwọn tí yóò lọ pàdé ọkọ rẹ̀ látẹ̀pá torí pọkọ rẹ̀ ń fẹ́yàwó ó wá pe ẹnìkan tí mo sì forúkọ rẹ̀ pamọ́ ó wá pè nínú tamak níbi tọkọ rẹ̀ ti ń ta fóònù ó fẹ́ mọ̀ bóyá ọkọ òun ti kúrò ní tamak bóyá ó ti gbé mọ́tò kúrò kó má di wípé àwọn ti bí a dúró wọn ò ní rí ọkọ rẹ̀ gbámú ló ṣe pé ìpè yẹn ní eléyìí ọ̀tọ̀ ni tí mo ṣe bí tẹ́lẹ̀ ó yà jẹ́ kí wọ́n gbọ́ láti ilẹ̀ ó ń béèrè pé ṣé dìmá yẹn ti kúrò ní màá dẹ̀ prove ẹ̀ pé ṣé ó ti kúrò ní tamak ẹ̀gbọ́n ó yá. sáàdì bò lẹ́wà rárá sáàdì bò lẹ́wà inú wo èrò yìí. Inú tamak bóyá gáà yìí wà ń bẹ̀ bóyá mọ́tò ẹ̀ wà ń bẹ̀ ẹ̀mẹ́ tí mò ń sọ náà ẹ bá mi wò bóyá mọ́tò ẹ̀ wà ń bẹ̀ bóyá ẹ̀kọ́ lè bá mi wò tẹ́ bá ń bọ̀. báyìí ẹ wò tẹ́ bá ti ń bọ̀ báyìí ẹ máa bọ̀ báyìí. ẹ jọ. tó ta ló rán níṣẹ́ aburú òun pé kó báwọn wò bóyá mọ́tò ẹ̀mọ̀ gbọ́ tó àwọn tó gbéṣẹ́ fún ṣiṣẹ́ lóòótọ́ o àwọn tó gbéṣẹ́ fún wọn ṣiṣẹ́ lóòótọ́ ẹ gbọ́ voice note yìí níbi tí obìnrin yìí pẹ̀lú àwọn tó ní kán lọ pa ọkọ òun níbi tí conversation ti ń wáyé láàrin wọn ẹ sì máa gbọ́ báṣìírí ṣètú níbi tí conversation ti ń wáyé tó ń sọ plate number mọ́tò ọkọ rẹ̀ pé kí wọ́n má lọ ṣí mọ́tò míì tako ó yá. ẹ wo plate number yẹn ṣóhun ni ẹ wo plate number yẹn ṣóhun ni kẹ́ má lọ ṣìyàn tẹ̀lé o. òun ní sísè ọtí kan ní báwù sísè síbú fún ọkọ ní ẹ̀kọ́. irọ́ ò sí single three lélẹ́yìí o. single three kí ni ó bẹ̀. tó màá mú voice note kan wá lọ́jọ́ mẹ́jọ níbi tí arábìnrin ti tún sọ yìí pé ọkọ òun tó escape mọ́ ní lọ́wọ́ ọjọ́ báyìí ẹ wá pàdé ẹ̀ ń bí báyìí táwọn ẹni tó ní òun ti dá ìbọn padà
pé òun ò lè gbé ìbọn wá sí eré abẹ̀yẹ mọ́ torí òun ti dúró bí tóun wà. màá sì fi yẹn pamọ́ kí ìgbín máa ti yọ̀tọ̀ nínú kara o. ṣùgbọ́n gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń japoro tẹ́rù yìí pé bóyá ọ̀rọ̀ yìí bò lèmi ó máa ju voice note yìí lẹ̀. ṣe mọ̀ pé 18 ni mo pé àbí mo bàrà ṣé ò tó bẹ́ẹ̀ 18 ẹ jẹ́ ká fi mọ sórí mẹ́ta ọ̀hún kẹ́ ẹ máa gbọ́ kàyéfì bàbá kàyéfì. tó ibi tá a bọ̀rọ̀ dé lẹ́yìn ìgbà tí arábìnrin ti gbé gbèsè kínní ló tún wá gbé gbèsè kejì tó ń di ti onípípa ẹ̀ máa gbọ́ lórí wípé ọkọ òun ò gbọ́dọ̀ fẹ́yàwó lé òun. àwọn mọ̀lẹ́bí wá jókòó bíríkótó ń tó sì fa ìjókòó àwọn ẹbí ọkọ tí wọ́n pẹ́ bí ìyàwó náà síbẹ̀ ní ìgbà tí àwọn kan tí wọ́n lọ dẹ́bùrú ọkọ lọ́nà gẹ́gẹ́ bí n ta gbọ́ wọ́n ní wọ́n yìnbọn ọkọ escape wọ́n tọkọ escape ọkọ wa lè gbé mọ́tò lọ síbi iṣẹ́ mọ́ ọ̀kadà lọ́kàn kùn ayọ̀ kan já láti wálé. àárín àkókò ilé nìkan tó wá pé ọkọ lọ́jọ́ Sunday kan tó tẹ̀lé ìhun sọ fún un wípé ìyàwó kejì lára tó lóun fẹ́ wọn o ìyàwó àwọn ọmọ ògbóró ni o tó o bá jáwọ́ ń bẹ̀ ẹ̀mí rẹ̀ ló fi ń ṣòfò. èyí ló ba ọkọ lẹ́rù ló ba Ambale Bashir Owólabí ní Tamak ló bà lẹ́rù ló fi sọ fún ìyá rẹ̀ ẹ máa gbóhùn ìyá o àbí máa jẹ́ ká ẹ gbóhùn ìyá yìí díẹ̀. ohun tí Bashir náà wà lọ́wọ́ mi bó tilẹ̀ jẹ́ pé I recorded him secretly in the course of our interrogation n tó sì jẹ́ kí n ṣe léyìn ni wípé ó ṣe kárákùnrin ìfẹ́ sọ lọ́jọ́ iwájú kò wò sọ bẹ́ẹ̀. if you say àwọn nǹkan tí máa sọ lálẹ́ ìtẹ́ bá ní kò rí bẹ́ẹ̀ èèmá mẹ́rin ẹ̀ wá ṣùgbọ́n until when you say wípé bóyá kò rí bẹ́ẹ̀ I'm not going to bring that out. You know, lálẹ́ àná I was on phone with you for almost 38 minutes. 38 minutes ẹ̀mẹ́ta la sọ̀rọ̀ lálẹ́ àná gbogbo ọ̀rọ̀ ló sì ṣe kókókókó inú mi náà ń dùn torí mo ti rí material. àwọn ẹbí wa wòye pé irú ká máa dábò ẹni lọ́nà máa yìnbọn sókè máa fẹ́ pani kó di pé mọ́tò ń bàjẹ́ wọ́n wá lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà lọ́bàdà oko nígbà wọ́n dé iléeṣẹ́ ọlọ́pàá lọ́bàdà oko ọkọ ní n tó jẹ́ kóun ro ìyàwó òun ni pé ní Sunday kì í ṣe Sunday tó lọ nígbà yẹn I think it was in the month of August or September if I'm not mistaken ẹnìkan tó pe òun tí wọ́n ń threaten live òun ó wá ń sọ fún ìyàwó rẹ̀ ní police station lọ́bàdà oko you can confirm pé ẹ̀rù ń bà òun sì ń fura sí ìyàwó òun ọkọ wa nígbà wọ́n sọ lọ sọ́bọ̀ ìyàwó lòun kọ́ ṣe pé wọ́n lẹ́fídẹ́ǹsì nígbà wọ́n sọ lọ sọ́bọ̀ ọkọ wa ní tíyàwó òun ò bá jẹ́wọ́ àṣírí tó wà nídìí ilé yìí ó ní tó bá ti délé kó lọ kẹ́rù rẹ̀ wọ́n ní ìyàwó bá ní ẹ̀ òun lòun fi aṣọ sẹ́nu lòun sọ̀rọ̀ bí ọkùnrin torí pé òun ò fẹ́ kí ọkọ òun fẹ́yàwó lé òun àmọ́ gbọ́ wọ́n yanjú ẹ̀ ń bẹ̀ torí arákùnrin yìí fẹ́ràn ìyàwó rẹ̀ ẹ jẹ́ kí n sọ kankan fún yín a nílò pápẹ́ obìnrin o bá a ṣe ń sọ yìí ẹ̀yà mọ́tò kan tí wọ́n ń pè ní fẹ́ǹsà ló rà fún ìyàwó rẹ̀ níyàwó ń gùn fẹ́ǹsà ni arákùnrin yìí rà fún ìyàwó rẹ̀ tí mo fojú rí ni o mi ò lè sọ pé nọ́mbà rẹ̀ wà lọ́wọ́ mi ó sì wà lọ́wọ́ mi ṣùgbọ́n kó má rí pé kí ni mo ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ fún ìyàwó ń gun fẹ́ǹsà bàbá rẹ̀ ń fẹsẹ̀ rìn ìyá rẹ̀ ń fẹsẹ̀ rìn bàbá ń gun ọ̀kadà káàkiri lóòótọ́ ọ̀rọ̀ ìfẹ́ lórí bẹ́ẹ̀ torí mo sì máa mú voice note kan wá níbi tó ti ń sọ pé òun ò lè fọ̀rọ̀ ọkọ òun yìí ṣeré òun lò òun mọ tó òun rí lára rẹ̀ ìwọ ló ṣe àṣejù ìyàwó tó bá ń ríru géènì òun lọ́dọ̀ ọkọ rẹ̀ ó mú so mọ́lẹ̀ ni elédùà ló rọ ìfẹ́ rẹ̀ fún ọ ni a máa ń tọ́jú àwọn òbí ni torí àwọn náà wọ́n máa tọ́jú bọlé báwo lọ́mọ àwọn ṣe dàbá nígbà tí ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ibi wọ́n ti ń tọ́jú bọlé náà ni wọ́n ti kàn tí wọ́n ó ṣe tójú rẹ̀ yóò fi ká bójú rẹ̀ bí ojú ọkọ ò sì ká ń bí àwọn òbí wa ń bí ìyá mi ti ń tọ́jú bọlé àìmọye nǹkan tí mo rí gbọ́ ń bí wọ́n bá ti ń tọ́jú bọlé bí ojú ọkọ ò tiẹ̀ ká tó lẹ́yìn lẹ́mọ ẹgbẹ́ fúnra yín jẹ ṣiṣẹ́ wọ́n máa pé ṣiṣẹ́ ní kẹjẹ aràn sí tó mú kóbù kó mọ gùn yá ẹ̀ ṣé eléyìí wá ṣe ìṣiṣẹ́ ń gò ní kan lọ bẹ́ẹ̀ pọkọ rẹ̀ as if that was not enough ìgbọ́ tún di September yìí arákùnrin fẹnu ara rẹ̀ sọ mo sì ní recording rẹ̀ lọ́wọ́ when I spoke with him yesterday he told me this tó bá sọ pé bẹ́ẹ̀ kọ́ come out and challenge me ó ní ohun tó bá òun lẹ́rù ni pé lẹ́yìn táwọn ti yanjú ọ̀rọ̀ òun lọ sọ́bádà oko lálẹ́ ọjọ́ kan ni mọ́tò kan bá cross òun mọ́lẹ̀
nígbà tí mọ́tò yìí cross mọ́lẹ̀ l'express ó láwọn mẹ́ta ni wọ́n wà ń bẹ̀ ó láṣọ dúdú ni wọ́n wọ̀ ó ní kàn wá bọ́ọ̀lẹ̀ ó wá ní kó òun ó bọ́ọ̀lẹ̀ wọn kí lóun fẹ́ bọ́ọ̀lẹ̀ fún ó ní wọ́n máa yá òun lóhùn pé ọmọbìnrin ta ni kò má fẹ́ yẹn ó ṣàfẹ́fẹ́ ó ní kó òun bọ́ọ̀lẹ̀ kí lóun kó òun bọ́ọ̀lẹ̀ fún ó lóun bá ké mọ́tò sí rìfà lòun bá rìfà lòun kàn jáde lẹ́gbẹ̀ẹ́ lòun bú dànù. ṣé ẹ mọ̀ pé fóònù ni arákùnrin Bashir ló ń tà ní tamak bẹ́sì fóònù ló ń tà ọmọ méjì lóbìnrin ti bí fún ẹjẹ̀ndà kọ̀ọ̀kan tí wọ́n ń pè láìsà táwọn ọmọ yìí bá ti gbọ́ lídé wọ́n máa lọ sọ́dọ̀ ìyá bàbá wọn. fóònù tí Aisha yìí ń lò ọlọ́run ló mọ ẹni bóyá automatic recording ló wà nínú rẹ̀ ni ọlọ́run ọba nìkan ló mọ̀ bóyá automatic recording ní fóònù yìí fóònù nọ́mbà fóònù ọmọ rẹ̀ yìí ló fi ń pe gbogbo àwọn alágbàpá wọn ó ń pe man friend rẹ̀ náà òun ṣọ́ ọkọ rẹ̀ nígbà tí ara ìwọ ọgọ́ ò mọ́ ta ní jẹ́ bàbá mímì àyè challenge wá prove lọ́jọ́ mẹ́jọ lórí kínní kí wọ́n á mú àràgbá yamuyamu kan wá tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ kàn níbi tẹ́ páàkì ẹ̀ sí ìyẹn ò tí ì ṣe kínní tẹ́lẹ̀ ìyẹn tún fresh báyìí bí ìyẹn ò bá ní rán wọn lẹ́wọ̀n káwò. wọn èrè mi rà if you are not careful with your ẹ̀mí once you lose your ẹ̀mí you are gone forever. wọn ó tún máa bá ògùn kàbàkàbà bí ẹni gun ẹṣin obìnrin lòún pọ́nlé tó bá wọn ayé ń yẹ ọ lóbìnrin pọ́n wọlé o rò pé tó o bá ní tọ́rọ́ kọ́bọ̀ lápò ni o rò pé tó o bá dẹni tó ń fẹsẹ̀ ẹni o rò pé yóò máa pọ́n gẹ̀gẹ̀ o mọ̀ pé torí náírà tó wà lọ́wọ́ rẹ ni ìwọ yìí fi owó tó o ní dáàbò bo ẹ̀mí rẹ kó kù lọ́wọ́ ewu mú yàwó rẹ ń lọ síwájú aláìlála ń gbà pé kó búra abọ́kùnrin míì bá ń gorí ẹ̀ tẹ́ ẹ bá tì mí débẹ̀ máa tún tí ò yẹ kí n tú láwọn àṣírí láwọn recordings míì mi ò ní recordings pé kọkùnrin wá pàdé ẹnbì kan ṣe kò sí recording pé ńgbẹ tí wọ́n á ń pè mí ní ìsìn ìjẹta náà ṣùkẹ̀ṣùkẹ̀ kọ́ náà ṣe báṣìírí ṣe túnú o lórí fóònù àwọn conversation tó wà ń bẹ̀ ó ṣe kí ni ó pọ̀ rẹpẹtẹ mo bá ìyá ọ̀rọ̀ tí mo bá ọkọ obìnrin yìí sọ ọ̀rọ̀ tí mo bá ọ̀gbẹ́ni Bashir tí mo bá sọ mi ò tí ì ní mo wá màá dá dúró láti wo ìgbésẹ̀ tó fẹ́ gbé ṣùgbọ́n tó yóò lè parí lálẹ́ yìí ẹ̀já gbọ́dọ̀ tí mo bá màmá ọkọ sọ arábìnrin Islamia amáretí rẹ lọ́jọ́ mẹ́jọ o àyíwá á tún da àwọn kan míì sórí afẹ́fẹ́. tí ó ń gbé ní ẹlẹ́jà ní ọ̀bádà oko kí ló fà á tí a gbọ́ pé òun pẹ̀lú ìyàwó rẹ̀ fẹ́ rán àwọn apààyàn sí àwọn apani èwo ló hàn sí nínú ọ̀rọ̀ náà. èmi náà mọ ohun tó fà ó yàtọ̀ sí pé mo gbọ́ pé yẹn ń fẹ́ ọmọ kan. ìyẹn ọmọ yín. ìyẹn ọmọ mi ó ń fẹ́ ọmọ mi ọkùnrin ó ń fẹ́ ọmọ kan ọmọ yẹn ìgbà tó dẹ̀ ti ń fẹ́ ló ti ń bá fa wàhálà. tó wà nílé ló ti ń bá fa wàhálà wọn bá rí pé kò dẹ̀ kí n ṣe kó dìde òun pé kó fẹ́ yàwó kò fún ní ìfọ̀kànbalẹ̀ rárá láti gbà tán ti fẹ́ra kò sí fọ̀kànbalẹ̀ kankan fún ìjà ní lójoojúmọ́ débi pé àwọn òbí ẹ̀ náà máa wá parí ìjà ní gbogbo ìgbà nínú ọdún wọn lè parí ìjà lẹ́ẹ̀mẹrin wàhálà yẹn dẹ̀ ti ń pọ̀jù ti ń sú ló ṣe ní bóyá tó ń bá dẹ̀ fẹ́ lòmíì àárọ̀ làárẹ̀ kọkàkórọ̀ níṣẹ́ ló tún burú sí i débi pé ó fi assassin wà ọkọ kiri. kí lẹ pé yìí. assassin